ọlọ́pàá mẹ́tàdínlógún pàdánù ẹ̀mí wọn nípínlẹ̀ Yobe. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti fi ìdínkù àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá mẹ́tàdínlógún múlẹ̀ lẹ́yìn ìkọlù táwọn agbébọn ṣe sí ilé ẹ̀kọ́ ọmọ ológun ní Borno Yade níjọba ìbílẹ̀ Kujá nípínlẹ̀ Yobe. Ìkọlù náà wáyé ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún tá a wà yìí nílé ẹ̀kọ́ Special Forces ti ológun orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí àwọn ọmọ iléeṣẹ́ ológun àtọlọ́pàá náà ti ń gba ẹ̀kọ́ pàtàkì lórí gbígbógun ti ìwà gbésùmọ̀mí àti ìpànìyàn. Gẹ́gẹ́ bí àlàyé tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá DCP Anthony Placid fi síta ní ọjọ́ àbámẹ́ta sátidé, àwọn agbébọn náà ṣèkọlù tó lágbára sílé ẹ̀kọ́ náà níbi aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru ọ̀gànjọ́. Wọ́n sì kọlù láti ọ̀nà oríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iléeṣẹ́ ológun ló kú nígbà tí wọ́n ń kọjú ìjà sí àwọn agbébọn. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjí Dìṣù ṣe àpèjúwe àwọn ológun tó kú náà gẹ́gẹ́ bí àwọn akọrin tó fi ìfaramọ́ hàn sí ààbò orílẹ̀-èdè nípasẹ̀ ìkópa wọn nínú àwọn ètò ìkẹ́kọ̀ọ́ tó ga jù. Bẹ́ẹ̀ ló fọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìdílé àwọn ológun tó kù náà, ó sì fi dá wọn lójú pé a kò ní gbàgbé ìrúbọ tí wọ́n ṣe. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Yobe Usman Jibrin ṣàbẹ̀wò sí ilé ẹ̀kọ́ náà láti bá àwọn aláṣẹ iléèwé náà kẹ́dùn àti àwọn tí orí kó yọ nínú ìkọlù náà. Ó sì wá gba àwọn ológun tó kù nínú ìkẹ́kọ̀ọ́ níyànjú láti fi ìgboyà àti sùúrù hàn kí wọ́n sì parí ẹ̀kọ́ wọn fún ìrántí àwọn ẹlẹgbẹ́ wọn tó pàdánù ẹ̀mí wọn. Wọ́n ti wá sọ pé akitiyan ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò míì láti wá àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà rí.